ní lẹ́yìn tẹ̀rù tọmọ nífẹ̀ẹ́ ní lọ́jọ́ ẹni. Ọmọ aráyé abániwọ́rọ̀ pa òbí dání wọ́n. Ayé ò fẹ́ ní ìfọ̀rọ̀, orí ẹni ní gbẹ́kọ̀yẹ́ ni. You gotta be strong cause the world is a battlefield. Òjò láyé ó gbé ní lọ, bá ò bá mọ̀ ọ̀wẹ̀. Má ṣe lọ́la ọ̀tọ̀ láì bá dé. Trace of ìdákùn ṣe jẹ́jẹ́. Ilé ayé ogun ni gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé bá rẹ̀. Ẹ jẹ́ ká má ṣe jẹ́jẹ́. Tíbi tí ẹlẹ́fẹ̀lẹ́ ayé. Kò má ṣe dá tó mọ̀ ọ́la. Ó jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o. Ayé gbẹ̀gbẹ̀. Inú ẹni ṣàlàmọ̀. A ò mẹ́ni tó fẹ́ mi. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé bá rẹ̀. Ẹ jẹ́ ká má ṣe jẹ́jẹ́. Tíbi tí ẹlẹ́fẹ̀lẹ́ ayé. Kò má ṣe dá tó mọ̀ ọ́la. Ó jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o. Ayé gbẹ̀gbẹ̀. Inú ẹni ṣàlàmọ̀. A ò mẹ́ni tó fẹ́ mi. Ṣẹ̀rọ tí a ò mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. Àwọn ọlọ́tẹ̀ ni wọ́n dìde wọn lẹ́jà náà fò lè rí inú gbọ́gbẹ́. Àṣenìtàn bá ní ìdàrú ṣálọ̀ máa ráyé. Àwọ̀ fẹ́lẹ́ bòlò kò jẹ́ àríkùn wá ṣe bí. You gotta be wise to survive and keep your sanity. Ọjọ́ dájú ní ilé ayé, o ní láti mọ̀ ọ́ra. Àyàgbé ọ̀gẹ̀gẹ̀ tó bá ti lọ́wọ́, ọ̀yọ́ ń lọ wà lọ́jọ́ ogún dé. Ọwọ́ ipò láyé ńlá, mo kì í lọ jẹ́jẹ́. Àmọ́ ọmọ mi, ẹni ayé yẹn kò rọra ṣe. Ṣọ́ra, ṣọ́ra. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé bá rẹ̀. Ẹ jẹ́ ká má ṣe jẹ́jẹ́ o. Tíbi tí ẹlẹ́fẹ̀lẹ́ ayé. Kò má ṣe dá tó mọ̀ ọ́la. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ nílé ayé gbà. Ẹ jẹ́ máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́, ilé ayé ò gbà kìràkìtà. Mẹ̀lọ́mẹ̀lọ́ nílé ayé tá a wà yín gbà. Ẹ wò ó, ìgbín àtọ̀gà tó rìn jẹ̀lẹ́ńkẹ́, ikú pa. Kí ni káwá ti sọ tọ̀pọ̀lọ́ àtàkèrè tó ń jẹrẹ mọ́lẹ̀? Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ nílé ayé gbà. Mo wí bẹ́ẹ̀ lánàá, mo ní ẹjẹ́ á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo ní ẹjẹ́ á máa ṣe jẹ́jẹ́. Àmọ̀ tó ti káàbọ̀ sórí ètò wa, ètò yìí Ṣọ́wọ́n Yàrá o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Tí ẹ bá ń gbọ́ wa, ẹ kú àbọ̀ sórí ètò. Lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà. Àtọ́jú inú o, àtàsẹ́ ìdí, gbogbo yín la kí. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́n Yàrá lẹ́ẹ̀kan sí. Dayọ̀ Agbọ́lá rédíò TV láwà. Ibẹ̀ láti ń dálẹ̀ lónìí, ó kọjá bìkẹ́ ẹgbà. Bẹ́ẹ̀ bá ṣe é ṣe jẹ̀lẹ́ńkẹ́, tẹ́ ń ṣe jẹ́jẹ́, àwọn tá a jó Michael Jackson, tá a jó Lalawa, lájó Barrister, látúndójójóyò yìí, jẹ̀lẹ́ńkẹ́ ni ẹjẹ́ àjọ máa ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lè jò ń gàgbọ́n. Ẹ wò ó lórí ètò Ṣọ́wọ́n Yàtọ̀ ní mo láwọn èèyàn wọn ti wọlé gbàgbà lápá ọ̀tún lápá òsì. Àwọn kan rèé lórí baba ló ń ta, mo rí yín. Àwọn kan rèé lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV, mo rí yín. Àwọn kan rèé lórí Sami Dayọ̀ Agbọ́lá, mo lẹ́yìn náà.
àwọn kan lórí Dayọ̀ Agbomidede mọ̀dẹ́mọ̀ kú àbọ̀ ẹ̀ ti wá lórí ló ń tá bàbá lórí Instagram àtẹ̀yìn lórí samis gbogbo yín o ẹ̀ tó yẹ pọ́ ní YouTube lẹ́dẹ̀ tí ń wò mí bó o níṣẹ́ wà ẹ kú àbọ̀ sórí ètò ẹ̀yìn. Màmá kí ẹ̀yin tèmi ní Maryland ẹ káàsán ẹ̀ẹ́dẹ̀kú ọ̀pọ̀ sísí snow yìí ohun funfun tó ń dà látòkè ọ̀run tá a mọ̀ ibi tó hangi sí tó ní bẹ̀rẹ̀ sí ní dà lórílẹ̀‐èdè wa God is great olúwa tóbi ló ń jẹ́ bẹ́ẹ̀ Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ mo rí yín o ẹ kú àbọ̀ Lamba Túnbá ẹ̀rì mo lẹ́yìn náà bó o ní àwo tèmi Adéwálé Ọlọ́lá mo rí yín o ṣáàfíà lẹ́wà Adébánkẹ́ Àlàó àwọn tèmi láti Polytechnic Ìbàdàn yìí màmá o bó o ní ọmọ wọn lẹ́jìgbò Tóyìn Adélùgbà àyàn Èkìtì lè yí yó ọlọ́kọ̀ olẹ̀ ọlọ́kọ̀ òkè ẹ̀fẹ́ ra mọ́tò ní ẹ̀fẹ́ tí mọ́tò ṣe ní ẹ̀fẹ́ sẹ́ndì mọ́tò sílé ni Tóyìn Adélùgbà tí ò sanwó advertisement ni ọkọ̀ àánú mo kí yín o ẹ kú àbọ̀ ọmọ wọn lẹ́kìtì kété tététété Olúwafẹ́mi Oṣùọlálé OOI mọ́láyìn náà o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣáàbí àlẹ́wà ọ̀dọ́mọdé olówó Délé Thomas African Radio àwo tèmi nu àwọn baba ló ń ta láti Houston Texas Ọládélé Thomas ọmọ Ọláṣùpọ̀ màmá ní CEO mẹ́rin òní CEO Délé Thomas African Radio TV ó dé ní ẹ̀wọ̀n kálẹ̀ ní òní CEO Délé Thomas Transportation ó dèjì òní CEO a Lifesaver Health Incorporation ó dẹ̀ ta òní CEO God Assist Beat ó dẹ̀rin too much money owó ti pọ̀jù èmi lóde ẹ má bínú ẹ dákun kíláàsì ń lọ ni o ó ti ayé má ṣèṣì mu o don't practice that má wọrí Délé Thomas ó ti pé kíláàsì ní yọ kọ́ sẹ́ndì owó mi orúkọ rẹ mọ̀ ń pètè owó kíláàsì ní yọ Amos Olúwọlé Ọmọdúndé JP mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ Ọlátẹ́jú Odúwọlé mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣọ́wọ́n yá Fúnkẹ́ Thompson I can see you bó oníṣẹ́ wà Prince T Anosin I can see you Michael Àyàngbọ́lá mo kí yín o Prince T Anosin wọ́n ní still àwọn wà Houston bẹ́ẹ̀ ń mo mọ̀ pé lọ́dọ̀ tí yín aago méjìlá ó kọjá ìṣẹ́jú mọ́kànléláàádọ́ta ẹ̀ mọ́ that is 12:51 nìyẹn aago méjìlá kọjá ìṣẹ́jú mọ́kànléláàádọ́ta mọ̀rínà jẹ́wé mórí yín o ẹ kú àbọ̀ Délé Thomas ló ní báwo ni snow níbẹ̀ yẹn snow yẹn kọjá àbíkíáfù ọ̀làtọ̀bọ̀gì ọkàtí àrà Túnbọ̀ Akítì ọmọ wọn lé Balógun mórí yín o ọmọ Balógun entertainment nìyẹn àwọn ti Maryland mórí yín ẹ kú àbọ̀ ṣáàfíà lẹ́wà Lamba Túnbá ẹ̀rì mórí yín o ẹ kú àbọ̀ Ìyábọ̀ Àkànjí mo lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣáàfíà lẹ́wà Kọ́lá wọlé gbòǹsókè bàbá Alékébé Kwara. First lady mọ́mí wa Tọ́lá orúkọ Ṣọ́bùkọ́lá àwọn níyàwó pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ọmọ òbòkun tìjẹsà ẹgbẹ́ ọmọ òbòkun ìjẹsà Washington àti Baltimore wò wọ́n ṣe marriage anniversary wọn lónìí ìyẹn yẹn bá máa kí wọn bẹ́ẹ̀ bá yẹ ń wọlé wọ́n ṣe marriage anniversary ìtọ́jú wa lé mbẹ̀ bàbá wa Fẹ́mi Ṣọ́bùkọ́lá wọn àti ìwòrí ètò òní lọ́jọ́ bí wọn tún ìwọ̀n àná fi ṣe ó máa kọjá àbíkẹ́fù ó máa ṣá prápra ẹ bá máa kí wọn ẹ máa lù wọn lọ́gọ̀ ẹnu ẹ máa kí wọn fún wedding anniversary
kẹ́ẹ̀dẹ̀ tún máa kí wọn kẹ́ẹ̀ bá kí wọn bá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá happy birthday Adébọ̀ Àlùkò King mo rí yín o ẹ wò ó ẹjá jó ìjó yóyó yìí ẹ. Kọ́láwọlé tilẹ̀ mọ́ wọn ó ti kọ́kọ́rọ́ pamọ́. Ikú àbọ̀ sórí ètò bàbá rí Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá. Òní náà mi yọjọ́ ìbírin òní náà tún mi ṣe ọdún ìgbéyàwó remembrance anniversary yes wedding anniversary òní náà ń ṣe òní náà ṣe bẹ́ẹ̀ de wọn náà mo rí yín o ẹ kú àbọ̀ bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá ṣálà bí alẹ́ wa ijó yóyò rè ẹ̀kọ́ jo náà ń bọ̀. Mo rí yín bá ṣe ń wọlé sórí Dayọ̀ Agbomi Diamond mo ti rí yín lórí Samis Dayọ̀ Agboola bẹ́ẹ̀ ni a máa celebrate yín lónìí bàbá wa president ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà Washington and Baltimore chapter bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá àtìyàwó wọn Tọ́lá Olùpọ̀ Ọ̀ṣọ́bùkọ́lá wọ́n ṣe wedding anniversary lónìí bàbá wa lè tún ṣe birthday lónìí 2 in 1 ni ó máa latọ́gbọ̀gì lónìí ó máa ṣá prapra. Òdò bẹ́ẹ̀ sọ́ọ́ni ìṣẹ̀dá o. Ìjòyòyò. Ìjòyòyò. Ó dà kó o mẹ́ fún. Ìjòyòyò. Ìjòyòyò. Ruth Ọlẹ́dẹ Adéjùmọ̀ wọ́n ní happy birthday to our able president Mr. Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá and happy wedding anniversary sir ẹ wò wọ́n ti ń bá wa kí yín atọ́jú rẹ̀ lónìí. Okay. Bóyá ń jó òtútù yẹn dànù tẹ́ ẹ bá rí bí snow ṣe bò tá ó bo gbójú ọ̀nà ó bolé ó bo mọ́tò ẹyin táǹgọ̀ fáwọn táyìn fẹ́ tí tà káàdì ṣe bẹ́ẹ̀ ni àti gan tán ṣe lè yín mọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó tó kọ́lé ok mi máa farabalẹ̀ máa jíjó yóyó bàbá mi ní bá mi wí àbí ìyá mi gan ẹ̀ ní bá mi ìrẹ́rẹ́. Ẹ̀yin tẹ́ ẹ bá wọlé tẹ́ ẹ bá mi tí mò ń jó lórí ètò tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé lákọ̀ọ́kọ́ first time rèé tó yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ wá wò pé kí náà ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ ni o Dayọ̀ Agboola rédíò TV láwà Baltimore láti beam left to the world bàbá ló ń tàbí iṣẹ́ àtúndò láti fọ ọgbẹ́ síta láti fọ jáde orí ètò tó wà lọ́wọ́ Ṣọwọ́nyá ni Ṣọwọ́nyá òun lẹ́ gbọ́ yẹn a celebrate bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá alága ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà wọ́n ṣe birthday wọn lónìí àtúwá kí àwọn àtìyàwó wọn lápapọ̀ wọ́n ṣe wedding anniversary lónìí ẹ wò ó máa latọ́bọ̀gì mo sì ń bọ̀ bóyá ká kọ́ lójú eléyìí náà ní ká ipò òtútù kúrò lára. Ìyàbọ̀ bẹ́ẹ̀ ló ń jó ìjọ. Ó dà orin tẹ́ ń gbọ́ yìí tí ìbá ní purọ́ ó ti wọ 25 years tó bá lórí wọ 25 years ó yẹ ká ẹ mọ iye èrè tó ti rìn akọrin tó dùn tó ó dùn fún. Ìyàbọ̀ bẹ́ẹ̀ ló ń jó ìjọ. Kí ni máa rí fún ọ? Akọrin tó dùn tó ó dùn fún. Ìyàbọ̀ bẹ́ẹ̀ ló ń mọ̀. Ìjó yóyò ìlú yóyò gbé mọ́ tiẹ̀. Ìyàbọ̀ bẹ́ẹ̀ ló ń mọ̀. Èyí bá ní ìyàbọ̀ mọ̀. Ìbàdí yàrá ló mọ̀.
táwọn ìjáde ń gbà ń ẹ wo gbogbo wà ń gbà ń ṣé pọ́lì mo wà ní àbí yunifásitì àbí ó kọjá bẹ́ẹ̀ ń gbà ń mercy of mercy bísí ní mi lò mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò mo rí bí ẹ ṣe ń wọlé bó o ní àwọn ọmọ ń kọ́ ẹ̀dẹ̀kú bísínẹ́sì wa adé ẹja sọ̀rọ̀ ẹja sọ̀rọ̀ ẹ wo ọdún tó láwà yìí o mo retí yín ẹ. oṣù bàbá ètò bẹ́ẹ̀ owó ni ó jẹ kó sóṣì. bí mo ti kú ó ṣe bí mo ti sùn mo yẹ kẹ ó fẹ́ wá rírá àgbàyà òṣì ẹ ó dà ẹ dà ẹ. níjì adéyẹlé mo rí yín ẹ wo kò sí bẹ́ẹ̀ máa gbọ́jú yóyò dẹ́ẹ̀ níjó kọ́láwọlé bàbá alátìká bàbá kẹ́bẹ́ kwara general kọ̀lẹ́tì àyìnlá oore ó jì wà ní ayé o kò tí ì bá lọ ó sì kọ fújì ó kọ̀ọ̀kan lọ́sẹ̀ tó kọjá ó ní yọpí pàpà ẹ bá dẹ̀ rí ó ń dán nìyẹn ijó yìí ga jù ó ṣàpòròpòrò ẹ wo máa ṣàná fún ẹ̀kọ́ rẹ̀ tí o. adéwálé ọlọ́lá tó bá wà bẹ́ẹ̀ jójó ìmọ̀ mọ̀ pé òmò jó ń gbà ń mo rántí pa àjò ń gbà lọ tọrọ ìyàwó rẹ̀ ń gbà ń. máa ṣàná fún ikọ̀ rẹ̀ tí o. ọlásùnkànmí àríyìnbí Mr. KB àwọn maka spicy àwọn bàbá ló ń ta àwọn apasino mọ́níjà abẹ́jẹ́jẹ́ mo rí yín o ẹ kú àbọ̀ ó ní bàbá o ṣọwọ́ ń yálẹ̀ tù ẹ wo ètò tòní ó kọjá bìkí ápù sìgá tá a dẹ̀tì o sìgá tá a dẹ̀tì o. bẹ́ẹ̀ ni o bàbá ló ń tẹ̀ wá náà bọ́tìmọ̀ ó kọjá bìkí ápù kó mẹ́ fún dálẹ̀ píkìrọ̀ ó yá lébọ́dì ẹ̀ ó yá. àbákò gbé ó di ilẹ̀ gbogbo yìí ẹ bá wà ṣọ̀kọ́jọ́. ọ̀dà bẹ̀rẹ̀ fọ́ọ̀rọ̀. wọ́n ní ẹ̀rọ tó kùtà. can you imagine. ó tún lọ bẹ̀rẹ̀ kánò. ó dágbére kánò. ìjọba ti kọ́ sí kí. ìtànà ti rí ọ. oníwọ̀ kì í parọ́ mọ́. tó bá yàgò ní ìwọ̀n kì í parọ́. àbí ẹ̀ tó dákẹ́rẹ́ kánò tó yẹ pé wọ́n rí ẹ ní Kwara olóhùn lọ Baltimore wọ́n pàdé ẹ ní ISV olóhùn lọ Houston Texas New Jersey náà ti rí ẹ tó wá yá kó olóhùn ìpúrọ́ gbọ́ àṣà ti wà àṣàjẹ́ ti wà látọdún tó ti pẹ́ ìtàn ṣe nísìnyí eré ọmọdé náà ṣe nísìnyí yẹ́sìkẹ́ ẹ̀yin náà máa gbọ́ mísíkì. Christiana Amuno, I can see you. Christiana Amuno, welcome to the show. This is Showon Yara from Dayagbola Radio TV. Ọláwùmí Táwọ́gbadé, I can see you. Ẹ kú àbọ̀. Ẹ wo ní lọ́jọ́ Wednesday ogúnjọ́ oṣù kejì ọdún 2019 lórílẹ̀‐èdè Nàìjíríà ń bọ́ bá di ọ̀nì 23 ń jọ̀wọ́ nù ọjọ́ mẹ́rin òní a máa dìbò ààrẹ talẹ̀ yìí fẹ́ kó wọlé fúnpọ̀ ààrẹ àkóyí nìyún wà tá ẹjọ́ bá wù í tẹ̀ dìbò fún
òun lẹ́jẹ̀ gbádùn ẹ̀ fọ́dún mẹ́rin òun tó bá wù yín tẹ̀ dìbò fún tó bá jẹ́ ìyà náà ni olórí ìyà jẹ́ yín fọ́dún mẹ́rin àkíyè pé ẹ wá ẹ pè ń wò sí pé ọkàn yẹ̀yàn náà ọ̀rọ̀ náà ni ẹ dákun ẹ rèé dìbò fẹ́yàn gidi yẹ́sẹ̀ Ọláwùmí táwọn gbàdé ó ní Dayọ̀ ijó yá o ijó rèé ń bọ̀ ń máa da sí anísìn mo fẹ́ wo yàrá kéde ń máa ti yàrá kéde dé mo rẹ́kẹ́ ó lè bí mo ti sùn mo rẹ́kẹ́ mo fẹ́ wá wò ní ó yá àgbàyà òṣì àgbàyà òṣì yẹ́s wíbẹ̀ àgbàyà òṣì Mercy Nnamdi Gbẹ́ngà Ṣówùmí ọmọ Ìgbò tó lè fẹ́ Yorùbá ẹ̀yin orí báwọn ọmọ Ìgbò yẹ pọ̀ tó wọn yá mú torówó ó dà pé 10 million lẹ́lẹ́ta ń gbà wọn látọ̀ ní mo ta fóònù ní orí òtá sí ẹ ní òtá sí ẹ o Yorùbá ló lówó ẹ̀ ló po síta yẹ́sẹ̀ abèṣo wọlẹ́yìn náà o bóòní Èdùmàrè sọwọ́ mọ́lẹ̀ bí akọ ajá o àdúrà tó kọjá bìkíábù ló Èdùmàrè sọwọ́ mọ́lẹ̀ bí akọ ajá o. Èdùmàrè sọwọ́ mọ́lẹ̀ bí akọ ajá o. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ o àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n bá tán sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ló máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n bá tán sí i. Sọ́wọ́nyá ti dé. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o bàbá nìyẹn ní bàbá o. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àdúrà Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola Rédíò TV. Níbo tí mo mẹ́rin láńdà yẹ Agboola. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Baba ló ń ta studio is the best. For sound and quality production, Baba ló ń ta studio is the best. Baba ló ń ta production, the ultimate in audio visual. Baba ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Baba ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayọ̀ Agboola on agboola68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760-8578. Production, the ultimate in audio visual. Baba ló ń ta production, the ultimate in audio visual. Evangelist
Evangelist Aramide Aino Shukoya is a gospel artist with a difference, an anointed vessel ordained by God to bless this generation. Evangelist Aramide Aino Shukoya is highly endowed with everything it takes to make your program the best. So for your next church programs such as concerts, church anniversaries, and so on, Evangelist Aramide Aino Shukoya is the best choice. And for your social gatherings such as wedding ceremony, birthday, housewarming, burial ceremony, and so on, just call on Evangelist Aramide Aino Shukoya on 1443-256-0052. Call us for your next programs and you will experience good music in a memorable way. Evangelist Aramide Aino Shukoya Kusha olóyèmí tó yàtọ̀ pọ̀nbélé nínú ìfàròròyìn àti iṣẹ́ ìránṣẹ́ orin kò ṣe é mà níní Lady Evangelist Aramide Aino Shukoya jẹ́ nítorí àrà ọ̀tọ̀ ni wọ́n fi ń fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ níbi gbogbo tá a bá pè wọ́n sí. Tẹ́ ẹ bá ti wọ́n fẹ́ ṣe press concert ti ní ìsọjí ìta gbangba tàbí church anniversary ẹ̀yà àtètè kàn sí Lady Evangelist Aramide Aino Shukoya. Ẹ wò ó wọ́n tó ń bá ní ìkọ́ni lóde àríyá bíi ètò ìgbéyàwó, ọjọ́ ìbí, ìṣílé, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé o 1443-356-0052. ẹ tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára Facebook. wọ́n tún bẹ̀ lórí WhatsApp. ẹgbẹ́ Lady Evangelist Aramide Aino Shukoya fàyẹyẹ yìí tó ń bọ̀. ẹ̀jẹ̀ ní rìgírẹ́tì ẹ̀. Dayo Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agboola Radio TV, Samis Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +14437608578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. Ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Wọ́n yá yìí o, ètò tó lóyún lágbóyún wà lólówó ọjà. Kájébù kájẹ́ olówó ọjà. Tàbó nkóhun ẹgbẹ́ Dayo Agboola sórí nọ́mbà yẹn. +144-376-085-78. Tó yá ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Tó yá yìí o, ètò tó lóyún lágbóyún ọjà. Kájébù kájẹ́. Ẹ tún káàbọ̀ sórí ètò Ṣówónyá. Àṣẹ tí yàrá àkédédé ni ẹ̀yin tẹ́ bá rí pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ kú àbọ̀ sórí ètò. Mr. Kànmísàm Túyì, Mr. Kànmísàm Buhari, mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò. Àbúrò mi kan báyìí Yọmí Davis, mo lẹ́yìn náà o, bó o ní àwọn tèmi láti Wókọ̀m. Ṣẹ́wà Mercy Nadigbénga Ṣówùmí, ọmọ Ìgbò tó lè fẹ́ Yorùbá, ó ń ta sí mi. Ó ní ẹ̀gbọ́n ẹ̀ tún ti dé bó ti dé. Mo máa wípé mo dé wálé bí egi alẹ́, mo dé kùtùkùtù bí egi ìyálẹ̀ ta. Mo dé ẹjẹ́ kọ́lọ́kọ́ ó máa roko, mo dé ẹjẹ́ kọ́lọ́nà ó máa yẹ náà. Mo dé sí Ọlọ́run. Àbí nígbà táwọn ọmọ Ìgbò lówó lọ́ọ́ máa rà ẹ́. Àwa Yorùbá rà ẹ́ àbí ẹni yẹn tán ta ìyàwó nílẹ̀ Ìgbò 10 million. Mo fún lásàmẹ́ǹtì kan lánàá, mo ní ó calculate ẹ̀, kò lè calculate ẹ̀. Mo ní nígbà tẹ́nìkan kó $90 billion tó kò jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó wá wò pé ó yẹ kóun tiẹ̀ dá padà, ó wá pọ̀ padà, ó wá fún wọn. Mo wá $90 billion yẹn kán wá pín fún àwọn èèyàn táwa Nàìjíríà tá a jẹ́ 170 million kán wá pín fún wa ní mílíọ̀nù Nàìjíríà. Mo lè lónìí kò lè calculate ẹ̀. Ìgbàlẹ́ mi calculate ẹ̀ ó bọ́ sí 578 million fẹ́ni kọ̀ọ̀kan. 578 million fẹ́ni kọ̀ọ̀kan. Ẹ dákun bọ́lá rẹ wá kówó ń sí wọn sọ̀rọ̀ o, wọn kà pé anybody o. Mo ní kówó yẹn sí wọn lè fowó yẹn tó orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe, wọn lè fowó yẹn ṣe gbogbo ojú ọ̀nà kan fi ṣe léèwé, kẹsàn-án léèwé dọ̀fẹ́, kẹsàn-án oúnjẹ dọ̀fẹ́, ẹ̀yìn what can fà á. Ọ̀rọ̀ ló ṣọ́ jẹ́ kí n ṣáà ti lówó. Ó lè jẹ́ kọ́ máa ń máa lọ ní ṣàtìlọ́. Human being, we making money differently. I say human being.
Kush, give me, Jaguar, give me, Abuj, give me, Mr. White, give me, Bernard, give me, Abuj. Ẹ wò ó kálọ̀wọ́ pèsè fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Mr. White, Bernard, give me. Kill that. Kí ló wí? Ijó yìí pọ̀. Ọmọ́tọ́lá Ọmọlọ́lá olówó ṣàgbà. Ó kọjá àbíkí ápù ẹ̀ mọ̀ káàbọ̀ sórí ètò. Ṣọwọ́ yára eléyìí láti dájú Agbọ́lá rédíò TV. Prince T. Anosins, I can see you, God bless you. We are still on the show. Ṣọwọ́ yára eléyìí láti dájú Agbọ́lá rédíò TV. Mo ní gbogbo owó náà ti ń gbà lọ́wọ́ àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹjọ́ bọ́ná kówó yẹn sí i. Kí ló dé tí wọ́n lè fowó yẹn ṣe nǹkan rẹ fáwọn èèyàn ní Nàìjíríà? Ẹ lọ wo news lónìí o. Ẹ lọ wo news lónìí. Bí snow ṣe dà ní Maryland lónìí. Àwọn kan ìjọba àwọn county kan bíi local government kan wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sport tán ní káwọn èèyàn tí wọ́n máa jẹ oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán bẹ̀. Ẹ lọ wo news mo yẹn sọ yìí. Àwọn local government nìyẹn o táwọn pé àwọn èèyàn kan lè mọ́ ráàyè lọ ra oúnjẹ ní store tó ráwọn store kan máa close àwọn staff store kan ò ní ṣí wọ́n ní àwọn ní oúnjẹ káwọn èèyàn máa jẹ oúnjẹ lọ́fẹ̀ẹ́ ìwọ ṣáà máa bọ̀ tó drive ara ẹ̀ débẹ̀ kó wá jẹun. Nàìjíríà owó tẹ́nìkan dá padà ó tó feed Nàìjíríà for 30 years $90 billion nbo ni ààrẹ wa kówó òun sí ẹ̀yin ọ̀dọ́ ẹ̀sìn à ń wòran ẹgbẹ́ sáyé ẹgbẹ́ nìkan ló lè àánú yín ṣe mí èmi ò ní ẹran ẹdìbò fẹ́ nìkan o ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ̀ wò fúnra ara yín ẹ wá dúró àwọn èèyàn tó ti lọ kí wọ́n bọ olè jíjà ẹ wá àwọn èèyàn tó ti lọ kí wọ́n bọ yahoo ẹ wá àwọn tó ti lọ kí wọ́n bọ iṣẹ́ tí ó yẹ kó máa ṣe torí pé orílẹ̀-èdè ò dáa fún wọn ẹ bá dúró ẹ̀yàn tó ti jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ẹ dẹ̀ kówó yẹn kó pamọ́ ẹ jẹ́ káwọn èèyàn máa jìyà Ọlọ́run wò yín. Ìkíni pàtàkì Olúbùkọ́lá Clara Ògúndípẹ̀ wọ́n ní baba ló ń tẹ́ ẹ bá mi kí Prince Adéyẹmí Adésùyì ẹ kú ìgbádùn o Prince Adéyẹmí Adésùyì tẹ́ ẹ bá ń gbọ́ wa níbikíbi bójú àtúntò ètò lẹ́ ń gbọ́ Olúbùkọ́lá Clara Ògúndípẹ̀ wọ́n ní máa kí yín o wọ́n ní ẹ kú ìgbádùn àsìkò yìí ẹ kú ìgbádùn slow yìí Qdot gbóhùn sókè. Mo fẹ́ káwọn èèyàn jàǹdà èyí tó máa fún mi lówó àtẹ̀yí tí ń tẹ̀ mí lówó. Bẹ́ẹ̀ni àwọn ń lè oṣù mẹ́ta ṣẹ, wọ́n ń lè dákúmà oṣù mẹ́ta ṣẹ. Àwọn ń lè oṣù mẹ́ta ṣẹ, àwọn ń lè dákúmà oṣù mẹ́ta ṣẹ. Kúrò lè nílàró mẹ́ta ṣẹ, láti sábà fọ onírú mẹ́ta ṣẹ. Àbíyèsí elékùṣì mẹ́ta ṣẹ, èmi dákúmà sínú abẹ́là mẹ́ta ṣẹ. Ẹ̀fọ́ mi kọ́ ní ọ̀fíìsì mẹ́ta ṣẹ. Ọbẹ̀ cháchẹ́ orílẹ̀-èdè tó bàjẹ́ náà ló jẹ́ káwọn èèyàn máa cháchẹ́ káàdì bówó ṣe ń wọlé sápò ìjọba tí ìyẹn pé wọ́n tún dé mọ́lẹ̀ tí ìyẹn pé wọ́n wò pé ẹ̀fọ́jẹ̀ ká báwọn kan ló ń jẹ ká báwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà jà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ló ti fi Nàìjíríà lẹ̀ láti sáwá sókè òkun ẹ dìbò yín Wesley o ẹ má jẹ́ ọ̀rà yín ẹ jókòó ẹ ronú pé bẹ́ẹ̀ ṣe ń babọ̀ látọdún 4 sẹ́yìn bó o lẹ ṣe ṣe ṣódà fún yín sí ni àbó ṣe fún dákejì ẹ jẹ́ sọ kankan fún yín àjọ tẹ̀mí tẹ́lẹ̀ ayé tí mo tí ì rí jọba gbọ́dọ̀ lọ pé ó ṣe dáadáa rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ jẹ́ àṣẹ ìtọ́ bá yẹ ká ṣe torí pé àwọn èèyàn tí ẹ jẹ́ kébi ó lù pa Ọlọ́run béèrè ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ yín wà láìtàláì Ọlọ́run béèrè ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ yín ẹ̀yin ẹ jẹ́ pé gòkè bá jọ wà àbúrò mi kan báyìí kó bá wa dá sí i ó ní ìyá ń bẹ fẹ́ tí ò bá gbọ́ràn ìyá ń bẹ fẹ́mọ tí ò gbọ́ràn ìyá ń bẹ fọ́mọ tí ò gbọ́ràn Nàìjíríà YouTube ẹ̀jẹ̀ àdìbò wa Wesley níjọ́ sátidé ìyá ń bẹ fọ́mọ tí ò bá gbọ́ràn.
ọlọ́run má jẹ́ ṣe gbéraga sáwọn òbí mi tó bí mi sáwọn òbí mi tó bí mi ọlọ́run ọba tó dá mi ọlọ́run ọba tó dá mi. Adéwálé Moshood Wàlátà production mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Adéwálé Wàlátà bó ni mo kí yín ẹ kú àbọ̀ ẹ wò ó mo lórílẹ̀‐èdè Nàìjíríà là ń sọ̀rọ̀ pa ẹ̀ ìbò tó ń bọ̀ lọ́jọ́ mẹ́rin òní ẹ mọ̀ jẹ́ àtàbò wa ẹ̀yin èèyàn tẹ́ wà lókè òkun ẹ sọ fáwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́ mọ́ tàbó wọn torí pé wọ́n ní ẹ gbàdúrà fún Jerúsálẹ́mù kẹ́bí yín ó lè tò tí Nàìjíríà bá dá ọ̀pọ̀lọpọ̀ àwọn táwà lókè òkun á mọ̀ padà lé green passion ọ̀pọ̀lọpọ̀ wá jáde àbí owó sì wà kí ló ń fa green passion náà owó náà ni ẹnìkan dá $90 billion padà níbo lówó yẹn wọlé sí kí wọ́n lè fi tún Nàìjíríà ṣe ẹ wá wọ̀nà l'Amẹ́ríkà ẹ wọ̀nà ní Germany ẹ wọ̀nà ní UK ọ̀nà tiwa wọ́n á ṣe 10 kìlómítà wọ́n á máa ṣe advertisement káàkiri ọkọ̀ jẹ́ àbìkíáfù kọ́nà wọ́n gbà wá. ẹ jẹ́ pé Saheed Òṣùpá kó wọlé kó máa dá sọ̀rọ̀. ṣé àwọn kan lè ṣe ká tó ń ṣe rere láyé ó dájú ara ayé wọn ò lè gbàgbé wọn. ọba tó jẹ tìlú dùn orúkọ rẹ̀ yóò wà nùwé yìí tó jẹ tìlú dàrú ẹ wọ́n yọ pé ìdàkejì yìí tó jẹ tìlú dàrú orúkọ ẹ̀ náà wà nù ẹ̀ ṣùgbọ́n yóò ti bà yé àwọn èèyàn jẹ́. Kingsley Obi Amadi my brother how are you God bless you I can see you. ṣùgbọ́n ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá sọ ta ló lè sọ pé ó mọ kó wá bí. kò sẹ́ni tó lè sọ pé òun mọ̀ gẹ́gẹ́ bí mo ti wí ṣùgbọ́n ẹ jẹ́ lọ dìbò wa fún ẹ̀dá rò pé yóò sáàbù wa fọ́dún mẹ́rin yíyan tí ó bí ìyàjẹ́ wá fọ́dún mẹ́rin ọdún mẹ́rin kò mọ̀ yìí sí ọdún kan lásán gan 800 àkíní kan 80 something thousand minutes money àbí hours 30 ka minute 30 ka second ẹ wá sọ pé ọdún mẹ́rin ohun tó máa tún Nàìjíríà ṣe mo ń gbọ́dún sí láàárọ̀ yìí wọ́n ní 790 kìíní kan Nàìjíríà náà tún lé lẹ̀ Ghana Ghana ńlẹ̀ bẹ́hùn Ghana tó yẹ ká máa fún lóúnjẹ ká máa fún wọn lóúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ wọ́n ń dá Nàìjíríà padà ẹ̀ rí kí wọ́n là ń sọ owó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀ blọọkì táwọn èèyàn tó yẹ pé wọ́n ń kówó ẹ̀ lápò owó lọ́dà kó lápò ọmọ wọn náà fi ń tọ́jú o tẹ́ ẹ bá rọ ọmọ wọn lu èbó wọ́n ra lé cash down ni wọ́n ra mọ́tò cash down ni ẹ̀yin wá ń fẹ́ kú fún wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ọkọjá bẹ́ẹ̀. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. àwa tí ẹ mọ̀ díẹ̀ lára ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ báwo yẹn ṣe ń dówó padà àmọ́ báyìí máwọn èèyàn tó kówó pamọ́ àmọ́ pé bọ́dá wá kówó yẹn sí kọ́lọ́hún ó gbà wá. lójú Ọlọ́run ọba mi ò. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ẹni ṣe rere táyé rò pò ń ṣe káwọn Ọlọ́run ló mọ̀. ẹ̀dá tó ṣe ká táyé rò pò ń ṣeré òun Olúwa lóye. ta ló mọ̀ ní Nàìjíríà nobody meant ṣùgbọ́n àwọn kan sì ní conscience jẹ́ nìkan lọ. èrè mi lójú Ọlọ́run ọba mi ò kú. Ọlọ́run ló mọ tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ọmọ
Pàtó ọmọ ọba ọmọ tọjọ́ mẹ́ta. Báàtì ọmọ ọba ẹ̀mọ̀kújọ́ mẹ́ta ṣáàfin àlẹ́wà. Dayo Agboola rédíò náà lẹ́wà o. Ṣọwọ́yá lẹ́tò tó ń lọ lọ́wọ́. Ṣọwọ́yá lẹ́tò tó ń datẹ́gùn láàmú. Ẹjọ́ táyé jẹ́ wá sọ fún ìfẹ́ èèyàn rẹ̀ ni. Ẹ̀yẹ bọ́lá sóní kan ò ṣẹlẹ̀ rẹ̀ ní abẹ́rẹ́ mi. Ẹ má jẹ́ àtẹ̀ra wa. Ṣẹ́rí bó ṣe yé mi ni pé ó kọjá ìyẹn ẹ̀dá. Bíbélì ní èèpẹ̀ ṣáà ni ìwọ náà yóò di èèpẹ̀. Tán bá sin èèyàn láàrin ọdún mẹ́wàá tí ò jẹrà tẹwálé èèyàn rẹ ni wọ́n ti kọ́ dálùkù mẹ́wọ́n nù wọ́n kọ́ lọ́hùn pé lọ́mọ ìjìyà rẹ̀ lọ láyé ẹ má jẹ́ àtẹ̀ra wa. Àdíọ́tù ní ẹnẹ̀ I can see you, welcome to the show. Báàtì ọmọ ọba wọn ní àlàáfíà láwọ̀ àṣà o. Ẹ kú iṣẹ́ ẹ ṣeun. Ẹ kú àbọ̀ sórí ètò wa. Tẹ́ ẹ bá ti download radio application wa ẹ lọ sórí Google Play Store. Ẹ tápù Dayo Agboola rédíò síbẹ̀ ó máa gbé jáde Dayo Agboola rédíò TV yẹ́sìkẹ́. Ẹ download ẹ máa gbọ́ wa 24 hours non stop. Ẹ jẹ́ ìwà lórí àwọn pages yìí. Samis Dayo Agboola ó dé ní. Bàbá ló ń ta ó di méjì. Dayo Agboola Media Diamond ó di mẹ́ta. Dayo Agboola rédíò TV ó di mẹ́rin. Ẹ pàdé wa lórí Instagram o ló ń tẹ́ bàbá ó dé ní àti Samis ó di méjì. Ẹ lórí YouTube Dayo Agboola là ń jẹ́ àyè orúkọ padà. Ẹ wá lọ sórí Google gan fúnra rẹ̀. Ẹ tápù Dayo Agboola síbẹ̀. Ó máa gbé yín wọ wẹ́bsáìtì wa, ó máa gbé yín wọ rédíò station wa, ó máa gbé yín wọ orí YouTube, ó máa gbé yín wọ orí Facebook, ó máa gbé yín wọ lọ́wọ́ kan bẹ̀rẹ̀ lọ́wọ́ kan. Àfẹ́kójó wa, àrẹ̀jọ àlùjọ fún yín. Ẹ bá ti gbọ́ pé mi ò ṣàìsàn bí mi ló ṣe rí. Mọ́mí ṣe kójó wa, akọ wa, àfẹ́kójó wa, dáàdì ṣe kójó wa, gbogbo wa, àfẹ́kójó wa, ìmọ̀wọ́jọ àlùjọ fún yín. Ẹ bá ti gbọ́ pé mi ò ṣàìsàn bí mi ló ṣe rí. Ìwọ́n tó lóhùn mi, yóò ní bó ti ẹ̀ méjì. Ṣògbó òun erin ni ó mọ sọ jíyọ lọ́bẹ̀. Tọ́wọ́ sọ wípé mi ló ṣe rí tó wà lóde. Jọ tijó ni wa máa lọ gbàgbé tó sílé. Tó bá ti gbọ́ pé mi ò ṣàìsàn bí mi ló ṣe rí. Sáìdì Òṣùpá náà ń gbọ́ yìí Sáìdì bí. Tijó ni wa. Tijó ni ẹ wá ẹ má kó jẹ́ sílé ẹ má kó bọ̀. Tó bá ti gbọ́ pé mi ò ṣàìsàn bí mi ló ṣe rí. Torí tó Yorùbá bá ń ṣeré tí oyún múnú ní gbọ́ sí ìkókó wọn lájú bọ̀ tí ẹ̀ wá lẹ́jọ́ wọn pè mí o. Wọ́n ṣàmà mi lọ, ṣàmà mi lọ, ṣàmà mi lọ, ṣàmà mi lọ. Báwọn tọmọ mi ti pẹ́ tó fi jẹ́ pé tipẹ́tipẹ́ náà ti máa ń gbádùn mi. Wọ́n ní o má di sòrò ọmọ ṣàmà mi lọ, ṣàmà mi lọ, ṣàmà mi lọ. Aláwọ̀ tọmọ mi ti pẹ́ tó fi jẹ́ pé tipẹ́tipẹ́ náà ti máa ń gbádùn mi. Wọ́n ní o má di sòrò ọmọ ṣàmà mi lọ, ṣàmà mi lọ, ṣàmà mi lọ, ṣàmà mi lọ. Mo fi kọrin màmá bá mi lò sórí Saidi mi. Saidi ń lùlù Saidi ń kọrin ọpọlọ ń bẹ lórí Saidi Òṣùpá. Bá mi lò sórí Saidi mi. Torí wípé orin lórí kórèdè ò tó jẹ́ Saidi mi. Akórèdè. Àkàdá fìdáyà bí mo jí mi ó sì fi Saidi mi. Lomi bá àkàdá fìdáyà bí mo jí mi ó sì fi Saidi mi. Màkà òwe fújì dínà nke fújì mi ó sì fi Saidi mi. Ìyẹn ẹ bá wojú aago yín. Aago méjì ó kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n 28 minutes after 2 lọ́dọ̀ wa ń bí. Ẹ̀yin tẹ́ wà ní Houston, Texas 28 minutes after 1 o'clock ní lọ́dọ̀ yín. Ẹ̀ ti wà lólẹ̀dẹ̀ Nàìjíríà 28 minutes after 7 lẹ́wà. After 7 kọ́ after 8. Ẹ̀yin tẹ́ wà ní UK 28 minutes after 7 lẹ́yìn wà. Bóyá wọn náà ní ìṣọ́lá rẹ̀ tó bá tún wá di máàcì wájú aago padà l'Amẹ́ríkà kí ló dé tí Yorùbá ní wọn yí wá aago irọ́ wọn yí bàjẹ́bàjẹ́ tí ọ̀dà. Ọ̀rọ̀ létí sílẹ̀ gbọ́n tí ọmọ mi kọ́. Ọmọ mi yàtọ̀ nínú lórí kì í kọ́ṣà. Mo fi lẹ́yìn tèmi. Ẹ̀yin èèyàn wa ẹ̀ máa wo tó máa ń yà mí lẹ́nu.
nígbà tọmọ Ìgbò Mercy Adégbénga Ṣówùmí tó bá ń sọ Yorùbá tó tún táìpù ẹ̀ ẹ̀gbọ́n ó ní kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ Yẹgúdújẹrá ní gbogbo àwọn leaders wa o na God and we dey for Naija ọmọ Ìgbò ló ń sọ Yorùbá wọn o ó tún táìpù ẹ̀ ọkọjá àbíkíáfù ẹ wo ẹ jẹ́ sáré yàrá rárá kí n lọ play orin birthday fún bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá alága ẹgbẹ́ president ẹgbẹ́ ọmọ Yorùbá ní Washington àti Baltimore onílọ́jọ́ bí wọn onílọ́jọ́ wedding anniversary wọn máa play orin birthday fún wọn pọ̀ ẹnìkan wọlé o adúlọ olúwa tó sìn òyìnbó olórin ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò bó o ní iṣẹ́ wa ẹ kú snow yìí Adébọ́lá Ayílẹ̀ká Adémúyìwá amọ̀lẹ́yìn náà o ẹ kú àbọ̀ wọ́n ní ẹ kú ilé o ẹ pẹ̀lẹ́ tí èyí pẹ́ tún ti múra àti lọ bí iṣẹ́ tí snow yẹn bá ka yín mọ́ bẹ́ẹ̀ ó di next week ẹ tó padà wálé ẹ jẹ́ ń ju orin bẹ́ẹ̀ dé fáwọn ọlọ́jọ́ bí bọ̀. Báyọ̀ jẹ́ gbádùn máa ṣe é là olóyà jẹ̀ ní táyé gbàgbé máa ṣe é là lónìí. Yóò mọ̀ pé bó ṣe máa wá rí nìyẹn làwádà yé fẹ́ ká. Oríṣiríṣi ìrísí àlọ́ ti sán. Oríṣiríṣi ìrísí ìdíje lọ́jà o. Ṣùgbọ́n síbẹ̀ ló dáadáa sí àná yìí. Yóò mọ̀ pé bó ṣe máa wá rí nìyẹn. Yóò mọ̀ pé bó ṣe máa wá rí nìyẹn làwádà yé fẹ́ ká. Oríṣiríṣi ìrísí àlọ́ ti sán. Oríṣiríṣi ìrísí ìdíje lọ́jà o. Oríṣiríṣi àrà ló ti sán. Oríṣiríṣi ìjì ló ti jà Ọlọ́run kó wa yọ. Happy birthday to bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá ọmọ wọn ló jẹ ìṣàdúlé ìṣàdúlé ọwá ọmọ ẹrú ọwá pẹ̀lẹ́ o kó máa ro bẹ́ẹ̀. Bá ṣe ń wọlé ẹ máa bá mi kí bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá chairman pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà Washington and Baltimore ẹ bá máa kí wọn happy birthday òní kan náà ní ọjọ́ wedding anniversary wọn ẹ máa bá mi kí wọn ẹ kú ọjọ́ bí o àṣeyíṣẹ́ mi ìgbà ọdún kan bẹ́ẹ̀ ṣe ń dàgbà lọ́jọ́ orí bẹ́ẹ̀ lẹ́ máa dàgbà ní ohun mèremère ohun ìyè ohun ẹ̀yẹ pẹ̀lú Ọlọ́run àtàwọn èèyàn ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wọlé lórí ètò mo ní ẹ lè pè wá sórí ètò lórí nọ́mbà yìí 443-410-2427 443-410-2427 ẹ lè pè wá sórí ètò bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá pè wá sórí ètò ẹ kí àwọn èèyàn yín tẹ́ ẹ bá dẹ̀ ní ẹ tó ṣọjọ́ bí bóyá ọmọ yín ni àbọ́kọ yín àbáyá yín àbọ́rẹ̀ yín àbábúrò yín àbẹ́gbọ̀n yín àbábá yín àbíyá yín kódà bó ṣọ̀tá yín ẹ̀jẹ̀ àmọ́ àbá yín lù wọ́n lọ́gọ̀ ẹnu àbá yín kí wọ́n àbá yín kí wọ́n ẹ̀bùn tẹ́lẹ̀ fáwọn èèyàn rèé o káàkiri àgbáláyé náà ti ń gbọ́ everywhere in the world ibi tó bá ti ní íńtánẹ́ẹ̀tì ni tí wọ́n bá ti ní íńtánẹ́ẹ̀tì ọ̀tán ni wọ́n lè gbọ́ wọ́n bá ti ní íńtánẹ́ẹ̀tì wọ́n ń gbọ́ lọ́nu bó ṣe ń wò ó lórí Instagram náà wò ó lórí Facebook náà wò ó lórí YouTube gbogbo ibi tó bá ti lè wò ó wẹ̀ náà là ń kó sí yẹ́sìkẹ́ kódà bẹ́ẹ̀ ká sẹ́ndì ẹ̀ sórí WhatsApp yín ẹ̀ máa rí ẹ̀yẹ ti wà lọ́gọ̀ ẹnu ní ká bá sẹ́ndì program kan báyà sẹ́ndì ẹ̀ sí yín ẹ gbọ́ ẹ̀yìn Ọlọ́run Olódùmarè náà ni àtọ́lẹ́yìn èèyàn wa. Very many happy returns. I wish you happy birthday. Very many happy returns.
màá sáré ju orin Ìjẹ̀ṣà kan sí torí bàbá rí a Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá lẹ́yìn yẹn màá tún wá ju orin bẹ́ẹ̀dẹ̀ kan á wá sáré wọ yàrá kéde ẹ pé àríkàn mi ìnáwó àkómi ẹran àkòdé wọ́n máa tì wọ́n lé wa jáde ní tébè ìfẹ́ àfẹ́wé wọ́n lówó ní àlè kó wá ẹyin orin Ìjẹ̀ṣà yẹn nìrè òrè. special song eléyìí àpilẹ̀ fún bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá ọmọ ní ọdún Ìjẹ̀ṣà. ọmọ wálé ọmọ ẹgbẹ́ lẹ́gbẹ́ mọ iye bí yẹ wọ́n lọ jù sílẹ̀ kó ọkọ̀ àdùkẹ́ ẹgbẹ́ ọkọ̀ wà lẹ́rẹ́ ní bàbá dèjì àkàndé ọlọ́ọ̀rẹ́ àtúrẹ́ ọmọ kékeré wa lábùkẹ́ onínú ilé ọmọ kékeré alábùkẹ́ owó nínú ilé kọ́ máa fi kékeré ọmọ balabala kẹmẹ kó orí àdàbí òwe. ọba ti dé nulẹ ọba mẹkàrà lé kó bẹ̀rù kóró bẹ̀rù ọdọ. ọba ti dé nulẹ ọba mẹkàrà lé ọba ti dáná kóró bẹ̀rù ọdọ. kéré má yà tètè délé sẹ́mi ọ̀kọ́kọ́ jẹ́. ọmọláfẹ́ kọ́mọlédè àgbẹ̀bí ọkùnrin àwọn ọjọ́ ọmọ bá ṣe yẹ kọ́mọlédè o. balabala kẹmẹ kó orí àdàbí òwe. àbínú ẹni ló ṣe kéèkì aró ní pín. ẹ̀mí bínú mi láàrin lẹ́sẹ̀ ṣe lákọ̀ọ́mọ káyà rẹ̀ láwọn ìlú ọ̀gbọ́ orin yẹn mi gbọ́ torí bàbá rí a ní o orin yẹn mi gbọ́ bẹ́ẹ̀ torí bàbá rí a lọ́jọ́ bí kọ́mí ọjọ́ bí rẹ̀ lónìí bàbá rí a Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá alága ẹgbẹ́ ọmọ òbòkun Ìjẹ̀ṣà ti Washington àti ti Baltimore ìyẹn alága rí a ìyẹn ni president rí ààrẹ rí a ọmọ ọjọ́ bí wọn lónìí ọdún ọjọ́ àṣeyẹ ìgbéyàwó ọyìn bàbá rẹ̀ á gbé o iṣẹ́ ọyìn iṣẹ́ wo. Lẹ́dọ̀rọ̀ àmọ́ mímọ́ tẹ́ bí ọ ní mú mímọ́ mi jẹ́ náà lùtù Chicago mi dàtọ̀ lẹ́nu mi lè jẹ́ o. ọmọ adébídọ̀ ọkọ̀ máa fi kékeré rà mẹ́ balabala kébé tó. orin àdàbí òwe. nílé yìí orin yìí màá lápìlẹ̀ orin òbé màá lápìlẹ̀ rẹ̀ lẹ́yìn yìí. wọ́n á ní ló kékeré yìí aró ní bí. ìbínú mi láàrin lẹ́sẹ̀ ṣe lákọ̀ọ́mọ káyà rẹ̀ dání ìwọ̀n gbò. ọmọ rántí ẹgbẹ́ mi lílo. lórí gbogbo yìí kí bá ti gbèdè Ìjẹ̀ṣà yìí kí bá gbèdè Ìjẹ̀ṣà yìí gba alábàárà kí mi gbọ́ orin àdàbí òwe ó yá gba alábàárà kò nígbà tí kan kó ṣí ní gbọ́ngàn orin àdàbí òwe wọ́n ní abínú ẹni ó lé kejì aró ní pín ẹni tó bá bínú mi láì lẹ́sẹ̀ láì ṣẹ̀ ó máa kú ọmọ ó máa kú aya ẹ̀ àwa wọ̀gbó lọ orin nígbà rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni ìyàwó wúyánù lẹ́nu rẹ̀. Lélẹ̀ ògùn níyì kan máa ń kékeré àwọn.
rà lọ́jà ọba rèé ṣé ìmọ̀túmọ̀ rẹ̀ adé fáìn gan adé dára àríwá rà lọ́jà ọba ó máa ń rí nǹkan rà ní ọjà tó ń pọjà kan ní ọjà ọba irú àwọn ọjà tó wà ń bàdàn lọ́jà ọba ìlú kọ̀ọ̀kan máa ń ní ọjà ọba ó wá rí nǹkan rà lọ́jà ọba orúkọ yẹn ṣe kí ni opponent. iṣẹ́ ìjẹ́ mi pé bàbá rẹ̀ ẹbí ní sàwòbé kan bá dá sí ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà iṣẹ́. Yes, bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá orin bẹ́ẹ̀ de yín kẹta rèé o lẹ́yìn eléyìí làwọn àwọn wọ yàrá kéde wa káwá ṣe gbogbo ẹ̀ pápápá bí aṣọ bàbá oníṣọ̀nà. Ruth Ọláìdé Adéjùmọ̀ fún oríire òní o pírẹsidẹ́ǹtì ní ọdún mi bàgídí kọ́dé o ọmọdé bẹ́ẹ̀ àmì bàgídí kọ́dé ikú oríire òní o pírẹsidẹ́ǹtì rí ọ̀dẹ̀dá 98% rẹ̀ ní bí tíra ìgbìyànjú excellent rẹ̀ ní ọ̀dà bẹ́ẹ̀. Congratulations, happy birthday to you. Mo ní ẹ̀yin èèyàn wa tẹ́ bá ṣe ń wọlé bóyá replay ètò náà lẹ̀ ń gbọ́ bóyá ẹ̀dẹ̀ ń wò ó lórí YouTube ní àbí lórí Instagram bó dẹ̀ lórí Facebook náà lẹ̀ ti ń wò ó ẹ bá a máa kí bàbá wa president ẹgbẹ́ ọmọ òbòkun Ìjẹ̀ṣà Washington and Baltimore district chapter bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá wọ́n ṣọjọ́ bí wọn lónìí wọ́n dẹ̀ tún ṣe wedding anniversary lónìí 2-in-1 ni ẹ bá máa kí wọn ẹ ṣé. ẹni aṣọ ọkọ ẹ ìdílé lọ́jọ́ ìbí ẹ ẹ kú àṣeyẹ ẹni aṣọ ọkọ ẹ. èmi gan mi jọjọ mi níbẹ̀ mo mi jọjọ mi mo mi jó ẹ. ètò Ṣọ́wọ́nyá náà láwa o láti dára Agbọ́lá rédíò TV ó ní ẹ má mí ṣe ẹ̀ Monday to Friday la máa ń ṣe láago kan ọ̀sán aago kan ọ̀sán ni ẹ má mí ṣe ẹ̀. The son of Ife, congratulations, happy birthday to you. God is all of the day. Congratulations, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Oda, lulẹ̀ lásán lẹ́sẹ̀kẹsẹ̀. Happy birthday to you. Happy birthday to you. Ètò Ṣọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ owó àpátápá àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Ṣọ́wọ́nyá ti dóde o.
Ṣówónyá ti dòde o, ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n pákó sí i. Ṣówónyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹ kú lé làákàrà lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yá tẹ̀ tí ń retí. Ṣówónyá. Yóò máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méjì alẹ́ ni ní Nàìjíríà. Agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Ṣówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́ sọ ògiri gbígbẹ ni. Ṣówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n pákó sí i. Ṣówónyá ti dé. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Mo ń gbọ́ lẹ́bíríbíyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àdùnkà Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola Rédíò TV. Níbọ̀dí mo mìíràn láń Dayọ̀ Agboola. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń bọ̀. For sound and quality production, Baba Lonta Studio is there. For sound and quality production, Baba Lonta Studio is there. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Evangelist Aramide Aino Shukoya is a gospel artist with a difference, an anointed vessel ordained by God to bless this generation. Evangelist Aramide Aino Shukoya is highly endowed everything it takes to make your program the best. So for your next church programs such as concerts, church anniversaries, and so on, Evangelist Aramide Aino Shukoya is the best choice. And for your social gatherings such as wedding ceremony, birthday, housewarming, burial ceremony, and so on, just call on Evangelist Aramide Aino Shukoya on 1443-356-0052. Call us for your next program and you will experience good music in a memorable way. Evangelist Aramide Aino Shukoya kúṣẹ́ o. Tàbá ń sọ̀rọ̀ lóyè ní tó yàtọ̀ pọ̀nbélé nínú ìpàdé ròyìn àti iṣẹ́ ìrìnsẹ̀ orin kò ṣe máa ní ní Lady Evangelist Aramide Aino Shukoya jẹ́. Nítorí àrà ọ̀tọ̀ ni wọ́n fi ń fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ níbi gbogbo tá a bá pè wọ́n sí. Tẹ́ ẹ bá ti wọ́n fẹ́ ṣe press concert ti ní ìsọjí ìta gbangba tàbí church anniversary ẹ̀yà àtètè kàn sí Lady Evangelist Aramide Aino Shukoya. Ẹ wò ó wọ́n tó ń bá ní ìkọ́ni lóde àríyá bíi ètò ìgbéyàwó, ọjọ́ ìbí, ìṣílé, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé o 1443-356-0052. Ẹ tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára Facebook. Wọ́n tún bẹ̀ lórí WhatsApp. Ẹgbẹ́ Lady Evangelist Aramide Aino Shukoya ṣayẹyẹ yín tó ń bọ̀. Ẹ̀jẹ̀ ní regret yẹ. Dayọ̀ Agboola rédíò TV. You can
and join us on Facebook at these pages Babalonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. Sọ́yàlẹ́tò ètò tàfẹ́tọ̀ Dayo Agbola rédíò TV. Sọ́yàlẹ́tò ètò tàfẹ́tọ̀ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yàlẹ́tò ètò tàfẹ́tọ̀ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yàlẹ́tò ètò tó lóyin ládùn ìbádùn lówó ọjà kájé bùgbàjẹ́ olówó ọjà tàbó nkóhùn ẹgbẹ́ Dayo Agbola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yàlẹ́tò ètò tàfẹ́tọ̀ Dayo Agbola rédíò TV. Sọ́yàlẹ́tò ètò tó lóyin ládùn olówó ọjà kájé bùgbàjẹ́. mo ní mo tún kí yín padà gbogbo yín pa mo kí yín padà sórí ètò wa ètò yín Sówónyá. Ẹ wò ó bí ìṣẹ́jú márùn-ún tó kù kí n fi ìyàgbẹ́ ẹni kí n fi dúpẹ́ lọ́wọ́ yín tí Rotimi William Bádójú mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò ká máa palẹ̀ mọ́ mo kí gbogbo ẹ̀ tẹ́jọ́ ẹ̀ wá Fẹ́bíṣọlá eléyìí Fẹ́bíṣọlá Fágbàmíyè dónẹ́nẹ́ òrè. ọba yé dára nínú ayé ọ̀nà fi èdè dára lẹ́dùnmọ́ ìtọ́ àràdá nínú ayé mi bíbá mi òkè fẹ́ dára ayé fi àrá ẹ̀sán àfilágbára bí ṣàrá gbèsè dára dàtí agbára bàmí jàrá lọ àrá ju àrá lọ máa dára gbénú mi rà sí o. ọba alára màrà rún mi dá òun bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìwà lórí ètò lónìí tó bá yẹ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni Dayo Agbola rédíò TV lẹ́wà Sówónyá lètò tó ń datẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́. Ẹ wò ó bàbá wípé ẹ̀ ń bá bóde ọ̀fẹ́ ń kọ́ o ó mọ̀ bá dùá ẹ̀ ń bá abomi ìṣẹ́wọ́ ń kọ́ ó bóúnjẹ ìtẹ́ báyìí náà ló ń jóun ojú tẹ́ fi wọ̀ mí yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ẹ tún jẹ́ pàdé tó bá di láago kan lọ́la lórí ètò wa ètò yìí ní Sówónyá láti Dayo Agbola rédíò TV. Ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ ti download radio application wa ẹ lọ sórí Google Play Store ẹ táàpù Dayo Agbola rédíò síbẹ̀ ẹ download ẹ lọ́fẹ̀ẹ́ ni ẹ máa gbọ́ wa 24 hours non-stop. Bákan náà ẹ jẹ́ pàdé lórí àwọn pages yìí lórí Facebook Samis Dayo Agbola ó dé ní Dayo Agbo Media Diamond ó di méjì Dayo Agbola rédíò TV ó di mẹ́ta ìkẹrin bí irú rẹ̀ náà ní Babalonta lórí Instagram ńkọ́ ló ń tẹ́ bàbá ni ẹ pàdé wa ń bẹ̀ ẹ dẹ̀ tún pàdé wa lórí Instagram bákan náà lórí Samis dẹ̀ lórí YouTube ẹ̀yẹ táàpù Dayo Agbola síbẹ̀ gbogbo nǹkan ṣe lè máa bá ń bẹ̀ pátápátá everything lè máa bá wọn bẹ̀ táàpù Dayo Agbola sórí YouTube ẹ̀ máa bá wa pàdé ń bẹ̀ wẹ́bsáìtì wa www.dayoagbola.com ẹ wò ó ẹ lọ́nú ẹ máa rí advertisement ẹ máa rí ogun kan tá a lè ṣe àti tẹ̀lé sí fún wa
bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ jẹ́ pé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ wọlé kọ́bà akọrin ìparí ìsìn yẹ́sẹ̀ Fẹ́bíṣọlá Agbàníyẹ̀ òun lẹ́ ń gbọ́ yìí ọmọ wọn nílẹ̀ Olújì. Hey, my brother Kingsley Obi Amadi, I can see you again. Welcome to the show. God bless you. How's everything? I can see you. More love for them. God bless you. Dr. Yinka, ẹ wọlé o, MON, member of Niger. Ẹ bá wa kọrin Paris. Let's go.